púpọ̀ àwọn òṣèré tíátà tí wọ́n lámìlaka, kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ràn àwọn tí wọ́n kù díẹ̀ káàtó lọ́wọ́? Irú tó ṣẹlẹ̀ sí àǹtí Ajara yìí sí yìí, táwọn òṣèré ẹgbẹ́ wọn ń jáde tán ké gbàjarè wípé kí wọ́n jọ̀ kí wọ́n ṣàánú àwọn, káwọn èèyàn ràn wọ́n lọ́wọ́. Ẹ̀dẹ̀ ń lọ sí patí, patí ńláńlá, ẹ̀ ń ra aṣọ 50,000, ẹ̀ ń ra aṣọ 100,000 naira. Tí ìpèníjà bá wá dé sínú kanú yín, ẹ̀ ní lè dáwó fún un, ẹ máa pariwo pé káwọn èèyàn ṣàánú yín. Tó bá wá dìgbà tí ẹ̀mí bá bọ́ lára ẹni yẹn, ẹ máa ń donate owó ńláńlá lára ara yín pé bóyá ẹ fi support bóyá mọ̀lẹ́bí ni àbí kankan. Kódà ẹlòmíì gan ikú ẹni yẹn lè má kàn mọ́, ó ti lọ náà nìyẹn. Kí ló dé tó jẹ́ pé tá bá wà lórí, bóyá ẹ̀dá kan wà lórí àìsàn, àyè fẹ́ gbárùkù tì, tó bá kú á wà máa ṣèrégbè, á bẹ̀rẹ̀ sí ní máa pósìtì, máa ṣègbà máa ṣàwo. Nínú táwa ní ni wípé láti pósìtì àǹtí Ajara pé ó nídìí ìrànlọ́wọ́, à pósìtì ẹ̀ torí pé ẹ̀yin lẹ ṣe fídíò yẹn pé ká pósìtì ẹ̀. Ṣùgbọ́n kí ni impact ẹ̀yin gangan, pàápàá jùlọ bóyá àwọn president tampa ni o àbí ENTP ni o, kí ni impact wọn lórí àwọn tí wọ́n bá ní ìjákulẹ̀ àbí ó kù díẹ̀ káàtó fún nínú àwọn òṣèré tíátà, tó fi wá jẹ́ wípé ẹ̀ní lè gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́. Bóyá àwa gan fúnra wa, bóyá ẹni di 10 million, àwa gan fúnra wa ti rí 7 million, ẹ̀yin fans wa Nàìjíríà òkè òkun, ẹ bá wa fi bóyá 3 million kún, ẹ̀ní ṣe yẹn, ẹ wà máa sọ wípé ìkan báyìí ìkan káyé ó ṣàánú yín, káwọn èèyàn ṣàánú yín. Kí ló dé tí ẹ̀yin gangan ò lè ṣàánú ara yín? Yorùbá ní ẹlẹ́rù ní tí wọ́n gbé ló ti wúwo. Kí ni àwọn èèyàn ń darapọ̀ mọ́ association fún tó yẹ kó máa rí bẹ́ẹ̀? Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ̀ mí, Súnáyá Fíkúdé orúkọ tó ju owó lọ, abọ́ra tí kì í wọ́n kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àbá kan bẹ ní ìlú Ọ̀yọ́, Ifábùkọ́lá Ifáglórí, Àkàndá olórí àbọ́là, ẹ fẹ́ bọrí, ẹ fẹ́ bọfá, ìṣẹ́yìn lọ dédé, ẹ̀yin lè kàn sí wọn. Àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúwàbí Yorùbá sọ kí tó bá dénú ẹ̀, wọ́n ní àdòdìdì. Àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú àwọn òṣèré tíátà kí wọ́n ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lé lórí. Kò kí n ṣe lè nìkan, ẹ rí wípé táwọn èèyàn bá dìde ìrànlọ́wọ́, kò sí tí ò lè ṣe, ẹlẹ́mìí lè gbà. Yàtọ̀ sí àǹtí Ajara, àìmọye àwọn èèyàn míì ló jẹ́ wípé ipasẹ̀ àìrìrànlọ́wọ́ ni wọ́n bá lọ sọ́run. Ẹ jẹ́ kí àwa gangan tí a jẹ́ òṣèré ẹgbẹ́ àwọn pípọ̀ yìí, káwa gangan máa ní pàtì kọ̀ọ̀kan tá máa kó, káwọn mọ gbogbo financial support wa lórí àwọn tí wọ́n jẹ́ fans wa mọ́. Torí wípé kì í ṣe ìgbà tá a bá tó ní ìpèníjà láti mọ nìkan mọ̀ sí, á mọ àsìkò tó tọ́ láti ṣe nǹkan fún wa. Kí làwọn gangan ti ṣe fúnra wa? Àfẹ́ntọ́ lọ́n bá fọwọ́ tọ́ lọ́kàn wípé òun fẹ́ dìde ìrànlọ́wọ́ fún èèyàn báyìí. Bọ̀ láì jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin àgbààgbà òṣèré tíátà, bàbá wa Jídé Kòsọ́kọ́ ni, bàbá wa Mr. Latin ni, bàbá wa Adébáyọ̀ Sàlámì ni, bàbá wa gbogbo àwọn àgbààgbà òṣèré tíátà pátápátá, ọ̀rọ̀ rèé o, ẹ bá wa bí ẹ o. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire, ẹ bá ṣàṣeyẹ lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglórí, àtàndá olórí àbọ́là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ́là, bẹ́ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o.
gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kọjá nkàrí wọ̀ ìdènà ní. ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bọ́sítọ̀p tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin. tẹlifon 08038348630 tàbí 0705288104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.